Alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi Upon by 2 ṣe wà lénìí. Thank you for joining me. Yes, àwọn ọkùnrin ń wáyàwó. Àwọn ọkùnrin wọ́n ń wáyàwó. Àwọn ọkùnrin alálùbáríkà ni o. So ẹ̀yin obìnrin alálùbáríkà ẹ tẹ̀ sí Upon by 2. Kí ni program tì ní bẹ́ẹ̀ ṣe rí title? Bá a ṣe ń lo ẹpọ̀n kórópọ̀n fún ìbálòpọ̀ ọkọ àti ìyàwó. Ẹ jáwọ́ lórí ìbálòpọ̀ bọ́rìn. Ìbálòpọ̀ bọ́rìn tó ń ti ọkọ síta. Ẹ jáwọ́ lórí ẹ̀. Ẹ̀yin ọkọ náà ẹ jáwọ́ lórí ìbálòpọ̀ bọ́rìn tí wọ́n mọ̀ ṣe skìskì. Wọ́n mọ̀ sí àwọn ìyàwó yín lórí social media tí wọ́n mọ̀ fi yẹn kó wọn lómi ọbẹ̀ lọ. A rí àwọn obìnrin lẹ́lẹ́ bíbá àwọn obìnrin alálùbáríkà. Wọ́n ní wá no kí lẹ fẹ́ fún mi? Ọkọ mi fún mi jù bẹ́ẹ̀ yẹn lọ náà. Kí lẹ fẹ́ ṣe fún mi? Owó mò ń ṣiṣẹ́ náà. Mo sì lé ọkọ tó yẹ pé kò sí eré tó kí ń bá mi ṣe. Ṣé irú ọkọ tí wọ́n jẹ́ nìyẹn? Àbọ̀kọ bọ́rìn àbí ìyàwó bọ́rìn? Yes. Kí ni center of ìgbéyàwó? Ìbálòpọ̀ náà ni. À ń ná débì kan náà kó tó di pé àwa náà á sinmi. Ìwọ ọkọ náà ná débì kan tó wà mọ̀ kó sinmi. Ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kó tó di pé mo lọ sí bá ṣe ń lo ẹpọ̀n kórópọ̀n. Ó ní kinní kan tí mo gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀. Alákọ̀ọ́kọ́ ẹ̀yin tèmi lọ́kùnrin ẹ má fi ẹpọ̀n yín ṣeré kórópọ̀n. Tẹ́ bá ti rí any unusual things tó ń dà yín láàmú ẹ sọ. Ẹ lọ sọ́dọ̀ àwọn tó ń tọ́jú ẹ̀. Lóríṣiríṣi ni wọ́n. Ìyẹn tó ń tọ́jú okó, dókítà tó ń tọ́jú okó, ó là ń pè ní urologist. Àwọn tó ń tọ́jú ẹpọ̀n, ó là ń pè ní endocrinologist. Endocrinologist. Mo ti sọ níjọ́wò náà. Kórópọ̀n ẹ̀ ó ń dùn ẹ́ díẹ̀díẹ̀, ó dùn ẹ́, ó sọ ẹ́ lẹ̀, ó dùn ẹ́, ó sọ ẹ́ lẹ̀. Kórópọ̀n ẹ̀ bóyá nígbà míì ìwọ lè máa express pé ó ń kọ́lọ̀. Ó lè máa sopọ̀, problem púpọ̀ lè máa sopọ̀ lórí kórópọ̀ ọyọ̀ kan. Ó lè jẹ́ ọyọ̀ kan náà ló máa ṣe ẹ́, má fi ṣeré. Ìwọ lè máa express pé ó reddish. Ìwọ míì ó lè máa express pé ó ń gbóná. Ìwọ míì ó lè máa express pé bíbẹ́ ni pé wọ́n fi okùn tight kórópọ̀n ẹ̀. Ìwọ míì ó lè máa express pé kórópọ̀n ẹ̀ wà lókè tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ìwọ míì lè máa feel bí owó lókè. Ó dẹ̀ ti lo oògùn owó sí kò lọ. Ó lè jẹ́ so many things ẹ lè máa express. Ẹ kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn doctor wọn náà kí wọ́n ascertain fún yín pé nǹkan kò ṣe yín. Oríṣiríṣi problem ló associate mọ́ kórópọ̀n o. Nítorí pé kí ni ìbálòpọ̀ táwọn míì máa ń ṣe wàá mọ̀ tíbọ̀ yìí. Ó lè lead sí nǹkan tá à ń pè ní orchitis. Ó lè lead sí nǹkan tá à ń pè ní epididymitis. You understand? A dẹ̀ ní àwọn míì náà tó jẹ́ pé o lè má mọ̀ bó ṣe ṣẹlẹ̀ o. Ìpínlẹ̀ hernia, hydrocele, varicocele o lè má mọ̀. But ọ̀pọ̀lọpọ̀ míì àfọwọ́fà torí ìṣekúṣe. Ìkan wà tá à ń pè ní testicular torsion. Báwo ni wọ́n ṣe ń ṣe ìbálòpọ̀? Then ìkan wà nítorí àwọn radical cells. Wọ́n kàn invade ibi tó yẹ kó wúlò nínú ara bí kórópọ̀n. O là ń pè ní testicular cancer. Gbogbo ìta pè yìí kò sí èyí tó wà life threatening bẹ́ẹ̀ o. Àfi tí ìwọ ò bá tètè dìde síta, tó tètè kígbe síta, tó tètè lọ sọ́dọ̀ àwọn tó ń pamọ́. Nǹkan tó yẹ kó lo oògùn orí fífọ́ sí, òun lo oògùn ẹ̀dọ̀ dúndùn. You understand something like that? Nǹkan tó yẹ kó take care, òun lọ fi ṣeré. Tó bá fi lè wọ ara rẹ tó lọ jẹ́ ní kórópọ̀n, ó di pé àti bímọ àbí àti dà, ó ti tán nìyẹn o. Ẹ má fi gbogbo kíní, ẹ má fi ṣeré. Ìkan wà tá à ń pè ní testicular torsion bí mo ṣe sọ. Eléyìí ó lè jẹ́ ìbálòpọ̀ rough. Ó dẹ̀ lè jẹ́ hereditary. Kí ló fà á? Ó ní pé kí kórópọ̀n kó mọ rotate. Tí kórópọ̀n bá dẹ̀ ti rotate, spermatic cord kò ní supply ẹ̀jẹ̀ mọ́ sí kórópọ̀n. Àwọn nerves tó wà ńbẹ̀ wọn ò ní ṣiṣẹ́ dáadáa mọ́. Àtọ̀ náà kò ní sátọ̀. Ẹ má fi ṣeré. Ẹ má gbàgbé pé mo ní ó lè jẹ́ genetics èyí tó ń rotate yìí. Tó bá ti rotate bẹ́ẹ̀ immediately kó ti lọ sí hospital kó wọ́n bẹ́ẹ̀ turn ní padà. Tó bá wá di lemọ́lemọ́
àwọn endocrinologist kí ni wọ́n ṣe? Wọ́n make sure pé wọ́n attach through surgery, wọ́n attach it permanently sí ẹpọ̀n kó mọ̀ bá mọ yí mọ́. Ẹ̀yin tèmi, issue tí mò ń lọ lé ní ó ní bá ṣe ń lo ẹpọ̀n fún ìbálòpọ̀. Ẹpọ̀n ó ní nerves púpọ̀ tó lè signal ìgbádùn fún ọkùnrin. Ó ní bí àwọn nerves yẹn tí wọ́n ṣe connect mọ́ prostate glands. Prostate glands ó ní bá ṣe máa stimulate externally. Prostate glands ibẹ̀ ni G-spot ọkùnrin náà wà. Ó ní bá ṣe lè stimulate ibi ẹpọ̀n títí débi tá à ń pè ní perineum. Perineum yẹn ibi area after ẹpọ̀n sí ibi tá a ti ń ṣe gá. Area ibi ẹpọ̀n síbi tá a ti ń ṣe gá, area tó sì kankan bẹ̀ yẹn, area yẹn òun ni wọ́n pè ní perineum nínú. Ó ní bí ìwọ obìnrin, bí wàá ṣe soften ọwọ́ rẹ, bí wàá ṣe wà careful, bí wàá ṣe mọ̀ ọ́ ṣe, bí wàá ṣe lubricate ọwọ́ ẹ, bí wàá ṣe máa rá ródóródó, bí wàá ṣe máa lá ń gbà mí. Yes, ẹ lè lá láti bí orí okó ọkùnrin dé side ibi tí mò ń sọ yìí tó lè fún ọkùnrin ní maximum enjoyment. Tára rẹ̀ ó fi dìde dáadáa. The only thing ni pé o need láti wà gentle nínú nǹkan tó ń ṣe. Kórópọ̀n ní kẹ́ squeeze ẹ̀ tó máa fi wá turn upside down. Wàá máa squeeze ẹ̀ bí ẹni pé wàá máa turn ẹ̀ báyìí bí ẹni pé o fẹ́ yí dice díẹ̀díẹ̀ náà ni. Wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ o fẹ́ fọ́kàn kórópọ̀n, ìwọ obìnrin o fẹ́ máa lá kórópọ̀n. Wàá wá imagine ìwọ obìnrin tó yẹ pé ọkọ ti fọ́ ẹ̀kàn ẹ̀ rí. Báwo lo ṣe fẹ́ kí wọ́n fọ́ ẹ̀kàn ẹ̀? Báwo lo ṣe fẹ́ kí wọ́n wà gentle? Wàá tún wà gentle jù bẹ́ẹ̀ lọ tó bá wà pẹ̀lú ọkọ tó fẹ́ mọ́ bá ṣeré pẹ̀lú kórópọ̀n ẹ̀ kára rẹ̀ lè bá dìde. Ó ní orí tíìpù ọwọ́ rẹ̀ báyìí. Wàá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láti bí òkè bí ẹpọ̀n báyìí wàá bẹ̀rẹ̀ désàlẹ̀. O ní ṣe actually o díẹ̀díẹ̀. Wàá ṣe softly bí ẹni pé o fẹ́ mú nǹkan nílẹ̀ẹ́lẹ̀ tí nǹkan yẹn ò gbọdọ̀ injure. So that means almost to wà softly. Tó bá wá ṣe tán bẹ́ẹ̀ yẹn tí o rí pé maybe ara rẹ̀ ṣì wà relax, try láti apply pressure sí. Kórópọ̀n àwọn obìnrin púpọ̀ àbáwọn ọkọ gan wọ́n neglect ibẹ̀ nítorí pé kí ni wọ́n fi pé ibẹ̀ yẹn máa fún wọn pains. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ibi tó bá ń fúnyàn ní pains ó lè fúnyàn ní dùnmọ́ náà. Ẹ̀yin ẹ wo obìnrin ó sọ pé ó ń dùn mí. At the end of the day ṣé ẹ mọ̀ pé dídùn mọ́ yẹn ó máa ń tàn sí something tó jẹ́ pé wọ́n máa mọ gbádùn àbí bẹ́ẹ̀ kọ́. But ṣé ẹ rí act yìí ó lè lẹ́ẹ̀ni ẹ̀ níjọ́ kan. Ẹ lè ṣe lálákọ̀ọ́kọ́, ó tún ṣe lẹ́lẹ́kejì, ó tún ṣe lẹ́lẹ́kẹta. Gbogbo nǹkan tá à ń pè ní area bí nǹkan ọmọkùnrin yẹn títí dé tá a máa fi dé ká tó débi tó ti ń yà. Èmi dókítà ọkọ àtìyàwó ni mí. Ẹni tí bá sọ mí ní sọmọ side ibi tó ti ń yàgbẹ́. Nǹkan tó kàn sáà nǹkan ọmọkùnrin fún gbádùn ìyàwó. Gbogbo side yẹn nìyẹn máa ń tọ́jú. Wàá lu ahọ́n, wàá lu ọwọ́, that is ẹnu. Wàá apply lubricant sọ́wọ́ rẹ̀. O gbọdọ̀ kọ́kọ́ fi rub ọwọ́ rẹ̀ náà kí ọwọ́ rẹ̀ fi warm kó tó di pé wàá fi gbé ẹpọ̀n ọkọ rẹ̀. Wàá wá mú ibi bí náà bó ti wà lubricated. Wàá mọ̀ fi rá, wàá fi mọ́ rá. Wàá mú ọwọ́ náà wàá screw ẹ̀ látòkè títí dé sàlẹ̀. You understand? Wàá máa ṣàfẹ́ ètè rá, wàá mọ̀ fọwọ́ rá. Communication ó wà very very important. O need láti máa wojú ọkọ rẹ̀ nǹkan tó ń ṣe. Then wàá mọ̀ tap ẹ̀ náà. Wàá mọ̀ tap ẹ̀. Ọkùnrin yàtọ̀ sọ́kùnrin. Ìkan tí lè bá fẹ́ ó lè jẹ́ pé ìkan tí lè yìí fẹ́ ni. Then bó ṣe ń bá side kórópọ̀n ilé ṣeré ó lè jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ni wàá ṣe bá side kórópọ̀n ilé ṣeré bóyá bẹ́ẹ̀ kọ́. O need to figure it out. Gbogbo nǹkan tí mo sọ yìí ó easy o with communication. Pé o note bí movement ara ọkọ rẹ̀ ṣe. Tẹ àwọn ọkùnrin míì wọ́n máa ń sọ fún ìyàwó wọn nǹkan tí wọ́n máa ṣe. So ìbálòpọ̀ yín techniques ni, cheapest techniques ni tó bá gbórí kalẹ̀ láti mọ̀. Èyí tá à sọ yìí kò le. You understand? Bẹ́ẹ̀ kan figure out pé èwo ló máa dùn jù.
irú kórópọ̀n yẹn ó ní ó ní bí wọ́n ṣe fọwọ́ kàn tó wọ́n máa kígbe tó pa action, ó dẹ̀ ní bó ṣe máa pull it out tí wàá ṣe báyìí tó shake ẹ̀ báyìí tí wàá ra báyìí tí wàá ra báyìí tí ò ní dùn. Ìgbà míì ọkọ máa wà lórí, ìwọ wà nsàlẹ̀, ó ní bí ọwọ́ rẹ tó bá lè jẹ́ kí ọwọ́ rẹ débi kórópọ̀n, wàá rí bọ́kùnrin ṣe máa ṣe. Ìgbà míì ìwọ wà lókè, jẹ́ kọ́wọ́ rẹ dé ibi kórópọ̀n ẹpọ̀n débi perineum tí mò ń sọ yẹn, but make sure pé wà careful, wà tender. Ọwọ́ rẹ gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ wà lubricated. Ibi bí yìí fi ra bẹ̀ ní circular form, fi ra bí perineum yẹn circular form. Tẹ́yìn nǹkan máa gbọ́ ló ń jẹ́ perineum, mo ti sọ fún yín. After ibi tá à ń pè lẹ́pọ̀n títí di ibi tí wọ́n ti ń ṣe gá, ẹ má dé ibi tí wọ́n ti ń ṣe gá yẹn, ibẹ̀ kọ́ ni mò ń sọ. Ìyẹn is another thing for some people, you understand? But èmi sọ̀rọ̀ láàrin ọkọ àti ìyàwó, ó ní bá a ṣe máa fọwọ́ ra in a circular form. Kì í ṣe pé o lè gbé gbogbo ẹ̀ tán kó o sọ díẹ̀ ó bá ṣe yíba díẹ̀ báyìí, tọwọ́ rẹ soft, wàá tún bọ́ sókè báyìí, wàá tún ṣe báyìí, wàá tún bọ́ síbẹ̀, wàá ṣe báyìí, wàá tún repeat ẹ̀, wàá mú knuckles ẹ, ó tún fi rá, ó tún fi rá, ó ti mọ fi rá báyìí, ó tún fi rá báyìí, ó tún mọ fi rá gbogbo bí anywhere around that side níbi tí mo perineum yẹn ṣáà ṣe bẹ́ẹ̀ yẹn. Tó bá jẹ́ wípé ẹ̀sìn ṣeré ìfẹ́ ni tẹ́ẹ̀ tí máa ṣe, explore gbogbo bẹ̀ yẹn pẹ̀lú ètè, pẹ̀lú àwọn, pẹ̀lú ọwọ́, you understand? Kò figure out pé ṣé bí mo ṣe ń ṣe lọ sókè ìṣódùn mọ́, ṣé bí mo ṣe ń ṣe wá sẹ́gbẹ̀ẹ́ ìṣódùn mọ́, ṣé bí mo ṣe ń ṣe wá sọ́nà ìsàlẹ̀ ìṣódùn mọ́, ṣé bí mo ṣe ń tap ẹ̀ báyìí, you understand? Ó dẹ̀ lè mú àwọn rẹ̀ náà kó mọ fi tap ẹ̀, kó mọ fi tap around ẹ̀, báwo ló ṣe ń dùn mọ́ note. Dífá fún bí, you understand? Oníkálukú pẹ̀lú varieties ẹ̀, but you need to figure it out báwo ló ṣe máa dùn mẹ́tò. But lórí tẹpọ̀n, tí wọ́n bá ń gbá obìnrin gbàgbàgbà pẹ̀lú ẹpọ̀n, ó máa ń fún obìnrin ní joy pé ọkọ mi ló ní adúrú nǹkan ńlá báyìí. Then tí ọkùnrin bá ṣe gbàgbàgbà, bó ṣe ń ṣe gbàgbà yẹn pẹ̀lú ẹpọ̀n, ó signal sínú prostate gland ẹ̀ tó dẹ̀ fún ní pressure ẹ̀ látòrí, tó signal sí gbogbo brain ẹ̀. Ẹ mọ̀ pé gbogbo ẹ̀ ó ní connectivity. So mo fi sọ wípé bá a ṣe ń lo ẹpọ̀n nígbà ìbálòpọ̀, bí wọ́n ṣe ń lò nìyẹn. Bí wọ́n ṣe ń lò nìyẹn. You need to be you need to be calculated, you need to be careful, you need to know what to do. I need to practice and practice and practice more kó tó di pé o mọ̀ ṣe gangan. Mo rò pé I understand nǹkan tí I understand video yìí, yes, mo mọ̀ pé I understand. This is on point by 2, using my words to help others. Bye for now.